وعلى آله وصحبه ومن والاه. السلام عليكم ورحمة الله وبركاته. Àwọn questions tó wà ń bá ipò díẹ̀, ẹ jọ̀ọ́ a máa ṣe short. Àyí tó bá ní ìdí àlàyé púpọ̀ ń bẹ, a lè jí kókó. Àwọn èyí tá bá ṣe short tó wá ipẹ́ tó bá béèrè question bá fi pé kò adequate tó ẹni ẹ lè meet me later so that I can. Question aláwọ̀kọ́ bí ní pé ẹni tí kìí ṣe mùsùlùmí tó wá báyàn pé kíyàn ṣe rúkíyà fún rúkíyà ní pé invocations àbí kíyàn kí nǹkan kan àyà Qur'an àbí nǹkan míì tá ń ké nínú tánàbí sọ̀sọ́lá ní káké káfí wo ẹni yẹn sàn ṣé fẹ́ni tí è ṣe mùsùlùmí ṣà lè ṣe fún olùkẹ́ṣàn aláwọ̀kọ́. Wallahu alam, kò sí nǹkan kan tó prevent ipa lè ṣe fún ìwòsàn. The only thing tó wà bẹ́ o ní pé rúkíyà ta fẹ́ ké fún yàn tí ó bá ṣiṣẹ́ component mẹ́ta ló fi ń ṣiṣẹ́, kìí ṣe component ẹyọ̀kan. Ọlọ́run ọba ó wà lè wá decide kó wá ṣe pé káwọn kọ́mpónẹ́ntì bá pè ń kọ́ ó sì tó ṣiṣẹ́ pẹ̀lú agbára rẹ̀. Ó ní wípé nǹkan tá ń ké fún àgbáyá Fatiha òun lágbára tí ẹ̀ tọ́lọ́wọ́ bá fún. So nǹkan tá ń ké ní ipa tí ń kó níbi pé ẹni tá fẹ́ ké fún oníwòsàn. Nǹkan tá ń ké fún àrẹ lágbára tí ẹ̀ tó gbọ́rọ̀ Ọlọ́run. Ẹni tá ń ké fún irú bìlífù tó ní sí nǹkan tẹ́ ń ké fún òun náà lórí pàmẹ́. Ẹni tó ń náà ókè bí ìmánì tí ẹ̀ náà ṣe tó bìlífù tó náà sí tó náà ń ké fún yàn òun náà lórí pàmẹ́. So mẹ́tẹ̀ẹ̀ta yìí ní nǹkan tí rúkíà ó fi ṣiṣẹ́. Ọlọ́run ọba ó wá lè decide wípé kọ́dà kọ́kàn nínú méjì yòókù yàtọ̀ fọ́rọ̀ rẹ̀ kó mọ́ sí mẹ́ kó ń ká lò kó jẹ́wọ́sàn. Ní ma jẹ́ gbọ́mí yé tó bá rí bẹ́ ta bá wo hadisi Abdullah ibn Abbas radiyallahu anhu Abu Sa'id al-Khudri sọ pé àwọn travel àwọn wá sọ̀kalẹ̀ sọ́dọ̀ àwọn kan àwọn sọ fún wa pé ẹjọ́ o àlejò níwá o àjò ní ẹjọ́ ẹ fún wa lẹ́tọ́ àlejò oúnjẹ tájẹ àwọn lẹ́yìn ò fún wọn. Nígbàtí ó fún wọn àwọn náà pa wọ́n tí kò pẹ́ ni wọ́n gbé àkékè san ẹni tó jọ́gá àwọn tán dé sí lọ́rọ̀. Wọ́n ti wá try gbogbo tí ó fi fa orú àkékè jáde tẹ́ni ó fi níwòsàn wọn ò rí. Wọ́n wá gbé àwọn tí wọn ò fún ní nǹkan àlejò pé àjá rẹ́nìkan nú ní tó ní nǹkan kan táà fi lè wo ẹni yìí sàn. Abu Sa'id al-Khudri bá dìde. Abu Sa'id al-Khudri bá ọba ké Fatiha. Ó ké Fatiha wọ́n bá wòsàn. Abu Sa'id al-Khudri wá sọ fún ọgbọ́tọ̀ bọ́n ṣe ké yíò nǹkan báyìí lágbá. Èyí torí pé ẹgbẹ́ ìgbẹ́ ìbá fẹ́ kan fún wa ní nǹkan àlejò ni. Nǹkan àlejò tẹ́ẹ̀sẹ̀ fún wa àbá fi dí. Àwọn bàtà iná ya ahun tọ̀. Nǹkan báyìí lágbá níra nkúnmí wọ́n sì fún wọn so ó sì wòsàn. Ìgbà tán délé àwọn tí inú wọn dùn pé nǹkan tá ṣe ìṣiṣẹ́ wọ́n ní ó tẹ̀yẹ káwọn bí Ànábì sallallahu alaihi wasallam wọ́n bí Ànábì pé báyìí ló ṣẹlẹ̀. Wọ́n ní kí láwọn ké ní Fatiha láwọn ké Ànábì ní wa ma yudrika annaha ruqya. Ó lọ ṣe mọ̀ pé Fatiha tó lò fún pé kéèyàn fi wòyàn sá ó kàkẹ́ náà ni okay náà ni and lóòtọ́ Ànábì sallallahu ara nǹkan tó lọ fi rán ní Fatiha kò sí nǹkan tí ò wúlò fún àṣírí rẹ̀ lágbára gan-an àmọ́ wallahu alam. Ara tó súnmọ́ Abu Sa'id al-Khudri fi chúùsẹ̀ ó ní wípé tẹ́ bá ti wo súnnà Ànábì sallallahu alaihi wasallam gbogbo nǹkan tó jẹ́ rúkíà táà máa ń ká ìmọ̀ jẹ́ méje
Ànábì ní anybody tó bá jí láàárọ̀ fantasabbaha bisabri tamaratin ajwa ẹ tó bá jí láàárọ̀ kó tó jẹ nǹkan kan tó wá mú dàbídùn ajwa ìtàbí dàbídùn kan ní ó wá jẹ méje tó wá jẹ bẹ́ẹ̀ tó sì ní gbàgbọ́ pẹ̀lú Ọlọ́run ọba pẹ̀lú pé yóò ṣiṣẹ́ tó pánàbì ló sọ tílẹ̀ yóò fi sú lam yusibu fi dhalika al-yawm lójọ́ rẹ̀ àsàsí ò ní ràn kò ní mú poison sì ní affected ẹgbẹ́ méjì náà bí mention bẹ̀ ẹbá tó wà àwọn àfikàrù táǹkà náà ń kọ́ Ànábì ní ká gbọ́wọ́ lébi tàbá tí ń fi lìkì lára ká sọ wípé a'udhu billahi wa qudratihi min sharri ma ajidu wa a'udhu méje náà ní káàkà bẹ́ẹ̀bá ti wo àdísì pé tájá bá tẹnu bọgbá káfọ́ lẹ́ẹ̀méje torí pé yóò release poison sínú gbá àwúsá lílé ọgbọ́dá áyà Kùránì náà fàtí àyáyà méje rí ó yẹ kó wúlò fún ilé pẹ̀lú àwọn àṣírí mi náà tọ́lọ̀ fi sí fàtí àsọ́gbàtán ṣe tán Ànábì wá ní ìtẹ́ ṣe dà Ànábì wá ní inna khayra ma akhadtum alayhi ajran kitabullah inú nǹkan tó lórí téèyàn ń gba owó lé lórí onítírà Ọlọ́run fàtí àwọn lò sí pé kọ́lá Ànábì sọ fún pé wádìí ìbúlí bisáàmì ẹpín tèmi náà tẹbá tí ń pín ẹpín tèmi náà bẹ́ kánàbì fi àwọn pín tó tọ́ ni wọ́n ṣe ṣòkúlá mẹ́fà ń pín tẹ́ bá wo ìtàn yìí nírú àwọn tádé sí lọ́dọ̀ tí wọ́n ṣe rúkẹ́ àkókò jẹ́ kọjá mùsùlùmí kan tó bá jẹ́ mùsùlùmí wọ́n mara kọjá fún àwọn òní fún ọdé ìkùnà àlejò tó fi hàn pé ìyẹn lè ṣe rúkẹ́ àfẹ́ kí ìṣe mùsùlùmí àmọ́ gẹ́bà ṣe sọ pẹ̀lú kan mẹ́ta tàwá ṣe ó wá lè ṣe fún kó mọ̀ wá ṣiṣẹ́ tó gbé kọ́mpónẹ́ntì pé òun náà gbọ́dọ̀ bìlífẹ̀ kó ní ìmáni máa ọlọ́sì lè jẹ́ kó ṣiṣẹ́ gẹ́bó ṣe ṣe títà àbúsẹ̀lẹ̀ kó dínà ṣe ṣẹ́ fẹ́ tán ṣe fún so láàrín jù ó lẹ́tì ní pé èyí ó kàn conduct èyí ó sọ fẹ́ nìyẹn pé kó múra lọ́nà tí mùsùlùmí fi múra kẹ́ẹ̀sì lọ àwọn ẹ̀kọ́ Islam torí pé nǹkan tó wáyé pé Islam ló bá mú wá tó bọ́lọ̀ bá ti ní ká ṣe ọ̀nà láṣe dókítà ò ní gbà kó máa ń ṣe prescription jẹ ọ̀rọ̀ ilé ayé sí ní ká tó wá sọ ti ọlọ́ so láwàlá tẹ́ pé bẹ́ẹ̀ bá ní tí bá ṣe mùsùlùmí bá ṣe lókíà ní kíké láàṣọ ká tó wá sọ ìtẹ́ ìṣe kíké tó bá gbogbo ìtàwọn èèyàn papọ̀ mọ́ tán pé lókíà papọ̀ náà yìí tí wọ́n lè ẹlọ lè wógùn kan kíníkà èèyàn àti mùsùlùmí àtẹ́lẹ́ ìṣe mùsùlùmí ló lè lo ìyẹn ọláwàlá tọ́ wọ́n ní